ìṣẹ̀lẹ̀ ọdún yìí ó dangerous gan sà. Lára àwọn ìṣẹ̀lẹ̀ ọdún yìí ni pé àwọn ọmọ yahoo máa ní accident gan lọ́dún yìí tó máa pọ̀ ní 2025 yìí. Àwọn obìnrin, ẹni bá lọ́mọ obìnrin, ẹ kìlọ̀ fún àwọn ọmọ obìnrin dáadáa torí wọ́n ó lo ọ̀pọ̀lọpọ̀ wọn fún ritual ní ọdún 2025 tá a wà yìí. Nínú àwọn politician Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì máa dẹ́bọrú bí àwọn corrupt politician, wọ́n máa dẹ́bọrú bí lọ́dún yìí, wọ́n máa ní ìṣòro púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ń ṣe àwọn politician tẹ́ ń wò yẹn o. Owó lẹ̀ ń wò mọ́ wọn lára ni ìjẹ́ kẹ́ ẹ mọ̀. Ọfà ẹgba Ọlọ́run ń ba ọ̀pọ̀lọpọ̀ wọn. Torí Bíbélì sọ pé má ṣe ní tálákà lára. Ó ní ẹnikẹ́ni tó bá ní tálákà lára, ṣé ẹ gbọ́ mi sà? Ó ní ẹlẹ́dàá rẹ̀ ló gàn. Ṣùgbọ́n àwọn ìjọba Nàìjíríà, àwọn tí wọ́n ń kówó aráàlú jẹ, wọ́n ti ní ọmọ Nàìjíríà lára. Igbe àwọn ọmọ Nàìjíríà sì ń dé ọ̀dọ̀ Ọlọ́run. So ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ kú dédé àsìkò yìí. Ẹ wò ó, ẹ tí ì gbọ́ nǹkan kan o. Lónìí lórí ìkànnì wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, wòlíì àti scientist, ìyẹn prophet and scientist Olúṣọlá Àlàbí, wòlíì torí àánú gbà, àwọn alágbà lálejò lórí ọ̀rọ̀ tó ń lọ tá àti ìdákẹ́ náà ni o. Kí ló tún máa ṣẹlẹ̀, kí lẹ máa tún gbọ́ lórí àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ ṣáájú. Pàápàá jùlọ bàbá yìí ti pariwo àwọn nǹkan kan sẹ́yìn, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ nínú fídíò yìí. Àmọ́ ẹ jẹ́ ń farabalẹ̀ kí n já yín tán, kí n sọ díẹ̀ fún yín nínú ẹ̀. Nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ ní ọdún tó kọjá ni wípé àìsàn kan ń bọ̀ tí ó wọlé gùdẹ̀, tó sì jẹ́ wípé kódà á fẹ́ burú ju pàndẹ́mìkì COVID ọjọ́ sí lọ. Àìsàn òun jẹ́ ẹ̀mọ̀ bó ti dé, ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bó ṣe dé lórí ètò lónìí. Ẹ wá farabalẹ̀, kí lọ̀nà àbáyọ. Bàbá yìí mà tún sọ̀nà àbáyọ. Tẹ́ ẹ bá gbàgbé nígbà ayé pandemic, àwọn kan sọ pé iyọ̀ ni, ẹnìkan tí ẹ̀ múyọ̀ débi pé ọgbọ̀rún lọ, àwọn kan lóyin ni, àwọn kan lórógbó, àwọn kan nígbà, àwọn kan níyàwó. Ṣùgbọ́n bàbá yìí sọ tààràtà pé ọba òkè ó ti pàṣẹ, ó sì ti sọ nǹkan tá a máa ṣe gangan. Ìdí nìyí tó fi gbọ́dọ̀ farabalẹ̀ wo fídíò yìí. Bó o bá ti wá wo fídíò yìí, má sún síwájú kí wọn náà lè bá láǹfààní ìgbésẹ̀ tí bàbá yìí ní ká gbé. Kò tán síbẹ̀, ikú ọ̀dọ́ lórílẹ̀‐èdè yìí bàbá sọ àwọn ìdí tó ń fà á o. Ẹgbọ́n ṣá alálẹ̀ ló ń bínú ní àbólódùmarè. Gbogbo ẹ̀ lẹ máa farabalẹ̀ bọ́nú fídíò tí mò ń gbé bọ̀ yìí látẹnu prophet and scientist. Torí wípé bàbá yìí tí wọ́n bá sọ̀rọ̀ ń tiwọn, wọ́n á gbé yín lọ sínú ìjìnlẹ̀ tọlọ́run àti ìjìnlẹ̀ tàwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Wọ́n jẹ́ ká mọ àwọn nǹkan kankan pé tó ayé kan tún wà o lẹ́yìn eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá pàdé. Báwo ni wọ́n ṣe ń gbé ní òfurufú, àwọn èèyàn wo ló wà ń bẹ̀, iye èèyàn mélòó ló ti wà ń bẹ̀, níbo gan là á gbà débẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀, wọn ò ṣàìsọ nípa orílẹ̀-èdè Yorùbá. Ẹ mọ̀ pé tá a bá ń sọ, tá a bá tí ì dákẹ́, àrọ̀nà ọ̀wálé Oníkòyí ò ní sinmi ogun. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá, ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé àti ibi tó dé dúró, ni wọ́n fi kí wa kú oríire pé orílẹ̀-èdè Yorùbá ó ti dé. Àmọ́ àwọn ìgbésẹ̀ tó kù tèmi àti yín máa jọ gbé, òun ló kù wá kùn. Bó o ṣe ń wo fídíò yìí, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀, ẹ dákun ẹ máa bá mi share fídíò yẹn jọ̀ọ́, ẹ máa bá mi pín, ẹ máa kọ síbẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá òun la sáà ń fẹ́ ní kíákíá. ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ. Bọ́bá wá jẹ́gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́rí ìkànnì yìí, bá wa subscribe sí channel yìí, kẹ́ ẹ jẹ́ ó lọ fà gidigidi. Ẹ gbọ́wọ́ lé share button. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀yin náà lólùfẹ́ wa, ìkànnì tó ṣojú ọmọ Yorùbá nílé lóko ni. Bàbá yìí sọ̀rọ̀ ló pa àwọn ọ̀dọ́, àwọn entertainers àti gbogbo àwọn oríṣiríṣi èèyàn débi àwọn lọ́balọ́ba. Gbogbo ẹ̀ ló kún. Kí ni ká máa retí? Ta ni yóò sá lọ? Ta ni yóò dúró wò ó? Gbogbo ẹ̀ ń bẹ nínú fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí. Irú àwọn tí ó dúró àtàwọn tí ó fẹsẹ̀ fẹ́ láìpẹ́. Gbogbo ẹ̀ ló ń bẹ lórí fídíò yìí. Kí nìdí tí wọ́n ó fi sá lọ? Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ jẹ́ gbé yín tààrà lọ bá bàbá wa prophet and scientist Olúṣọlá Àlàbí, tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà. Kẹ́ ẹ wá farabalẹ̀, kẹ́ ẹ máa mú nọ́mbà wọn. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa pe bàbá, nǹkan báyìí lèmi fẹ́. Ìwọ tó fẹ́ kọ́mọ rẹ kó di scientist látinú yàrá, ẹ pe bàbá, yóò ṣàlàyé bẹ́ẹ̀ ṣe rìn. Torí ìrírí báyìí òun làgbà olùkọ́. Ọ̀yá
ẹnì ṣó níbẹ̀ ẹ jẹ́ ń gbé yín dọ́dọ̀ bàbá ẹ kú dédé àsìkò yìí. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ọjọ́ mẹ́ta sá mo kí gbogbo ọmọ Ọlọ́run tó tún ní àǹfààní láti máa gbọ́ wa jákèjádò àgbáńlá ayé. ọ̀rọ̀ àṣẹ leléyìí o, gbogbo agbára tó dá ẹ dúró sójú kan náà lórúkọ Jésù, iná Ọlọ́run kó máa jó wọn run. Àmín. lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, iná Ọlọ́run kó máa jó wọn run. Àmín. májẹ̀mú Ọlọ́run téèyàn fi ń ṣe rere nínú ayé yìí, lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Bíbélì wípé Ọlọ́run àlàáfíà yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ yín. lọ́wọ́lọ́wọ́ báyìí ni lórúkọ Jésù, agbára tó lẹ́rù ní ṣe rere nínú ayé yìí, agbára tó lẹ́rù ní àlàáfíà nínú ayé yìí, lórúkọ Jésù kọ́lọ́run kó máa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Àmín. ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa tó gbàlà wa. Àmín. Bàbá, ibi là á ti bẹ̀rẹ̀ lórí àwọn àsọtẹ́lẹ̀ kan wà tẹ́ ẹ sọ, pàápàá jùlọ lọ́dún tó kọjá ẹ sọ̀rọ̀ ẹ ní àìsàn kan yóò bẹ́ tó jẹ́ wípé ẹ tún wá sọ ọ̀nà àbáyọ sí wípé yóò tó dé o, ká máa retí ẹ̀ lọ́dún yìí. Kí n sọ fún yín tán, lóòótọ́ mo wí fún yín bàbá, àìsàn yìí ti dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, débi pé ìjọba Nàìjíríà gan pàá tẹ́wọ̀n pé tọ́rọ̀ bá kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ ìjọba Nàìjíríà tètè, ṣùgbọ́n eléyìí ó dàbí kó ti kàn wọ́n kúgbú. Wọn náà wà nínú àwọn orílẹ̀-èdè tó tètè discover pé àìsàn láabi kan ti wọlé láti orílẹ̀-èdè China. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mo fẹ́ kẹ́ ẹ tún sọ fún àwọn olólùfẹ́ wa, torí àwọn kan sọ pé ó dàbí pé wòlíì sọ̀rọ̀ yìí o, mo ní kán má wọ́rì, àgbìn wa ẹ tún sọ, ẹ wà sọ ọ̀nà àbáyọ fún wọn. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ farabalẹ̀ ọ̀dọ̀ bàbá àgbà. ṣe rí ní ọdún tó kọjá ni mo sọ̀rọ̀ yẹn pé bẹ́ẹ̀ ni ní ọdún 2025 àìsàn kan náà tún ń bọ̀ tó jẹ́ pò náà tó dàbí COVID-19 tí wọ́n pè ní pandemic. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn yìí náà pandemic ni wọ́n plan ẹ̀ ni, ọwọ́ ènìyàn ló ti wá. nígbà tí àwọn tí wọ́n sáìnì ẹnìkejì tó máa sáìnì àwọn nǹkan yẹn bí tí wọ́n ti plan ìgbà tí wọ́n sáìnì ìgbà yẹn ni mo fi sọ̀rọ̀ yẹn síta náà, ẹ múra lẹ̀ o. ṣùgbọ́n a ti béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ni solution. ṣe rí kìí ṣe pé kéèyàn sọ prophecy pé nǹkan báyìí ń bọ̀ o, kó wá lọ gbọ́ pé ìgbà tó wá ó fẹ́ ṣẹlẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé lóòtítọ́ àti lódodo lórí nǹkan yẹn. èmi ò gbàgbọ́ nù yẹn, ṣùgbọ́n solution yẹn gangan lèmi ń béèrè fún. ókè o, tí nǹkan yìí bá dé kí ni ọ̀nà àbáyọ? Ọlọ́run dẹ̀ sọ fún wa pé ọ̀nà àbáyọ rèé o, ọ̀nà àbáyọ òrí ni ọ̀nà àbáyọ. mo ti sọ fáwọn èèyàn òrí ó ní ọ̀nà àbáyọ, òrí lásán. bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ní àwọn psalm tí a máa kà sí, ìyẹn di February 14 kí a máa parí gbogbo iṣẹ́ yẹn fún àwọn tó wà ní Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè tí wọ́n bá ti ń wò wá lágbàáyé. àwọn tí ò bá ti sí Nàìjíríà káwọn náà máa wò wá live kí wọ́n gbé òrí tiwọn sọ́dọ̀. bí wọn ò bá wá ní, àwa ti ṣètò ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ilé ìta ṣe ń January tá a máa fún gbogbo èèyàn káàkiri àgbáyé lọ́fẹ̀ẹ́. kò sẹ́ni tó gbà á tó máa nípa àtìpín nínú àìsàn ibi lọ́dún yìí àti síwájú sí i. so ìyẹn ni nípa ti àìsàn tó ń bọ̀ lọ́nà. so Ọlọ́run ti sọ, ó dẹ̀ ti fi ọ̀nà àbáyọ sí i. ó ní orin màmá wa kan ní, ó ní má bẹ̀rù mọ́ ọ̀run tó ṣú dẹ́dẹ́, òkun fún àánú yóò rọ̀jò ìbùkún sórí rẹ. ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ má bẹ̀rù. bàbá tí n bá yé yín tó bá yé mi dáadáa, ẹ sọ̀rọ̀ ẹ ní ẹ máa pèpìà òrí yẹn, ìyẹn èyí tẹ́yìn ó ti ka sáàmù sí, àbí báwo lẹ máa fún àwọn èèyàn ní on the 14? kí lẹ fẹ́ ṣe lọ́n the 14? ṣe mọ̀ pé ní January tó kọjá ìpàdé àdúrà ńlá kan wáyé, mystery impartation. ó wáyé ní January 10, bẹ́ẹ̀ ni Friday kejì. bákan náà ló máa wáyé ní Friday kejì ní February yìí náà. ẹ̀bùn tá a fẹ́ fún àwọn èèyàn ni fún láti wo onírúurú àìsàn, tẹ́ bá lọ kàwé Revelation chapter 22 verse 2. ó ní òpópónà abẹ, ó ní àwọn igi yẹn, àwọn èso yẹn wọ́n wà fún ìwòsàn àwọn orílẹ̀-èdè. atọ́kùn ṣe fẹ́ gbọ́ mi? mo ń gbọ́ bàbá. mi ò wá nílé babaláwo, mi ò wá nílé oníṣègùn, mi ò dẹ̀ mọ nǹkan kan pé ewé àtegbò. ṣùgbọ́n nígbà tí ìbápàdé àwọn áńgẹ́lì wáyé ni Ọlọ́run fi yé mi pé ewé àtegbò ó ń ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi. kábíyèsí. so èmi ò mọ̀ ń pa ẹ̀ tẹ́lẹ̀, ìgbà yẹn làwọn ọmọ yẹn wá la fi ń ṣe gbogbo nǹkan yẹn. ẹni tó bá lọ fídíò tí mo kọ́kọ́ ṣe náà ń gbà yẹn, ẹ rí i pé
tí mo fi potato generate electricity àwọn bí ewé bí egbò náà ṣe ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ yẹn ni wọ́n ń gbé wá so ìmọ̀ ìjìnlẹ̀ náà la tún fẹ́ sọ̀kalẹ̀ ní ti February yìí pé gbogbo òrí yẹn la máa lò ṣùgbọ́n ojú gbogbo èèyàn la máa ti ṣe nǹkan tá a fẹ́ ṣe lọ́jọ́ yẹn a fẹ́ sọ májẹ̀mú ọ̀run kalẹ̀ tá a bá dẹ̀ ti sọ kalẹ̀ àá fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ kí wọ́n máa mú lọ bí èèyàn bá ń ṣàìsàn ẹ lọ lò fún bí nǹkan kan bá ń ṣe ẹnikẹ́ni ẹ lọ lò fún àti bodyguard ló tún jẹ́ against àwọn àìsàn míì tó tún ń bọ̀ lọ́jọ́ iwájú torí ṣe rí àwọn òyìnbó wọ́n ti plan evil tó pọ̀ fún Áfíríkà lára àwọn àgbàdo tí àwọn òyìnbó ń kó wá fún wa wọ́n pè ní genetic modify wọ́n ti modify àwọn seed àgbàdo yẹn ṣe rí àwọn àìsàn àwọn nǹkan yẹn ló ń kọ́ sí cancer ló ń kọ́ sí liver problem ló ń kọ́ sí heart attack high blood pressure mọ̀ pọ́mọdé ní high blood pressure ń sìn bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé ìrònú ló ń fa high blood pressure ṣé ẹ rò pé ó yẹ kọ́mọ kékeré máa ní. so àwọn nǹkan yẹn òun ni Ọlọ́run ti fi ìmọ̀ láti guide against pé àwọn òyìnbó ń plan kankan báyìí ìgbà kan wà tí Bill Gates sọ̀rọ̀ kan ó ní oòrùn tó mú ní Áfíríkà pé ó ti mú jù so wọ́n láwọn fẹ́ sprinkle àwọn nǹkan kan sínú àwọn afẹ́fẹ́ ní Áfíríkà láti radiate yẹn pé kó tan oòrùn padà sọ́run ó reduce l'Áfíríkà ṣe ráwọn kan yẹn ta ló rán tá a bá gbà wọ́n láàyè tó bá máa tó bí ọdún 6-7 àwọn àìsàn míì new set tí jẹ́ pé àwọn ni wọ́n ti lọ kọ orúkọ ẹ̀ sílẹ̀ nínú láàbù wọn wọ́n á tún fún un lórúkọ gbogbo àwọn nǹkan ẹni Ọlọ́run tú àṣírí bí wọ́n ṣe ń ṣe so ọ̀nà àbáyọ ti wà ìwọ gba nǹkan tá a fẹ́ fún ọ yìí ẹni tó bá wá sínú pàdé àdúrà yìí ẹ máa rí ojú gbogbo ayé ni láti máa sọ májẹ̀mú Ọlọ́run kalẹ̀ atọ́kùn bàbá ṣé ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ mò ń gbà mí bàbá kò sí àìsàn kankan tó ń ṣèyàn láyé tí kò sí solution tí ẹni yẹn ò bá tí rìn débi tí solution wà lóko kò sí so Ọlọ́run ti ìtọ́lọ́run rán àwa òun làwa ń ṣe yẹn tá a bá ti ń ṣèpàdé àdúrà a dẹ̀ máa fún ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ lò bọ́lọ̀ ń ṣe rán wa nìyẹn gbogbo ẹni bá dẹ̀ gbàgbọ́ torí bẹ́ẹ̀lì náà tó bá gba wòlíì lórúkọ wòlíì yóò jèrè wòlíì bẹ́ẹ̀ni so bó ṣe jẹ́ nìyẹn bí Ọlọ́run ṣe ń sọ bẹ́ẹ̀ làwa náà dẹ̀ ń tẹ̀lé àní kọjá ààyè rẹ̀ àní kọjá ààyè ara wa. ṣùgbọ́n tí n bá ní kí n béèrè lọ́wọ́ yín bàbá àwọn tí ó wà yìí torí ẹlòmíràn máa wò pé owó báwo lòun ṣé owó kọ́lẹ̀ wọn fi wọlé sí ibi ìpàdé. ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni a máa ń sọ pé àwọn èèyàn make reservation tí reservation yẹn wà fún tá a fi máa ń sọ ni pé láti mọ iye ojú èèyàn tá a fẹ́ dá lóhùn àti láti mọ iye àyè tá a ti pèsè sílẹ̀ bóyá 1000 capacity gbọ̀gbà táwọn tó ń pè wá bá ti ń wọ bí 2000 automatically àáfọgbọgbọ́n àti mọ̀ pé èrò yìí ò fẹ́ pọ̀ jù so a fi ń mọ iye èèyàn tá a fẹ́ rí then iye ẹ̀bùn tá a fẹ́ fún àwọn èèyàn lọ́jọ́ yẹn ire ni àwọn ti January inú àwọn tó lo ti January mo ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ọ̀ káàkiri tí wọ́n ti ń jẹ́rìí sagbára Ọlọ́run mo dẹ̀ gbàgbọ́ pé ti February náà àwọn èèyàn tó jẹ́rìí sagbára Ọlọ́run mo sì jẹ́ nìyẹn. àdúgbò wo lẹ ti máa ṣe ká tó tẹ̀síwájú náà tá a ti ṣe ti January kan la ti máa ṣe ti February ṣùgbọ́n àdúgbò kan náà area náà ṣe ni a máa ṣe ní Emerald Event Center ní College Gate bus stop ó wà láàárín Kọ̀tún àti Gàndò téèyàn bá ń bọ̀ láti ibi tó bá ti dé Kọ̀tún àwọ̀ mara kẹ̀kẹ́ dé Gàndò àti kó gbé mọ́tò ẹ̀ tó bá dẹ̀ dé Gàndò ẹ̀ fèsì ọ̀nà Kọ̀tún padà àárín Kọ̀tún àti Gàndò gangan ni ibẹ̀ wà College Gate bus stop ní Emerald Event Center ibẹ̀ ni ìpàdé àdúrà yẹn ti máa wáyé kẹ wá ní ìrírí ìbápàdé pẹ̀lú Ọlọ́run èmi dẹ̀ sọ kinní kan mo ṣe rí tí ẹnìkan sọ̀rọ̀ kan pé tí èèyàn bá ń rù ó yẹ kó mọ nǹkan tó ń fara ṣe bẹ́ẹ̀ni bí ẹ bá báyàn rìn lódidi ọdún kan ẹ farabalẹ̀ wo bí ìrìn àjò yín ṣe rí pé ṣé ire wọnú ayé yín àbí òsì ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ àdúrà yìí láti January tó bá di December ẹ ṣèṣirò ká wá wò bóyá ayé yín ti yí padà àbí kò yí padà arákùnrin kan pè mí ó dùn mí gan ó níjọ́ tó ti délé ayé pé òun ò dá ní 50,000 rí ọmọ ọdún mélòó ni ó lóun ti ju 50 years lọ ìyẹn ọ̀kan ẹnìkan ti pè mí rí ó ní sáà ó lóun ti ní mọ́tò tó tó 8 pé tóun bá ní 1 million lákàntì òun ó láyà òun máa já ni tó bá kù balance. torí pé gbà lòun ó tún rú mi. pé tó bá kù balance pé níbi tí owó wà ń gbà yẹn ló ní nísìnyí bóun ṣe bá mi sọ̀rọ̀ pé tóun bá máa wá pàdé àdúrà yìí ìyẹn ti January tá a ṣe ó lóun máa yáwó mọ́tò wa rẹ̀ ẹni yẹn wá ń jọ yẹn o
ìgbà tó wá rí mi mo ka owó mo fún wọn pé ẹ má wọrí Ọlọ́run máa ra ìgbà padà. Bíbélì wípé olùràpadà wọn ní agbára, ó ní jíjà ó ní yóò gbé ìjà wọn jà. So lọ́dún yìí ìpàdé àdúrà yẹn láti tún àwọn orí tó ń ṣe àìsàn physically àti àwọn tó ń ṣe àìsàn spiritually. Àwọn èèyàn kan wà tán bá pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ láti wá síbi ìpàdé àdúrà yẹn, màá sọ nǹkan kan tí wọ́n máa mú wá. Mo fẹ́ kí àwọn èèyàn ní ìrírí ìbápàdé agbára Ọlọ́run. Àwọn kankan àti pé mo lè rà kí n kó fáwọn èèyàn, ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn rà wá fúnra wọn, ẹ mú lọ́wọ́ fúnra yín lọ́jọ́ yẹn. A máa sọ májẹ̀mú Ọlọ́run kalẹ̀ lójú gbogbo ayé kí wọ́n rí i pé nítòótọ́ Ọlọ́run bó ṣe ń ṣe nígbà ayé Mósè Orímọládé, nígbà ayé àpọ́sù Ayọ̀ Babalọ́lá, nígbà Mósìsì tinú Báíbù, Ọlọ́run yẹn sì ń ṣe bẹ́ẹ̀ dì sí. Lórí nǹkan ní bọ́lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ní, ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. Arákùnrin òótọ́ ni ohun tó bá ti wí òun kan láì gbọ́dọ̀ máa ṣe gbọ́ràn. Ẹ̀yin sáà gbọ́ràn sáàsì Ọlọ́run. Gbogbo ẹni bá gbàgbọ́ yóò rí ire Ọlọ́run ní ilẹ̀ alààyè. So bó ṣe jẹ́ nìyẹn sá. tó ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì tó rà àánú gbà lórí àwọn ìjìnlẹ̀ Ọlọ́run God mystery léyìí tí wọ́n ti ń ṣe ìpàdé ẹ̀ tá a ti bẹ̀rẹ̀ láti January tí mi sì tún bọ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn àìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí àsìkò àní gbà wá lásìkò, ẹ já lọ sínú àbàlá tó bàbá nínú ìpàdé ètò wa lọ́tẹ̀ ṣe pẹ̀lú wa láìpẹ́ yìí, ẹ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀ yó ṣẹlẹ̀ àwọn nǹkan ọ̀hún tí wọ́n á ṣẹlẹ̀ lóríṣiríṣi, bẹ́ẹ̀ là ń lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ pé tó àwọn kan lọ dọ́gbọ́n sá pamọ́ bì kan wọ́n gbé ṣàríà wọlé, bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò lè ṣeé ṣe, àwọn kan sọ pé yóò ṣeé ṣe. Àwọn èèyàn wá ń pè mí pé àwọn ti gbàgbé ohun tẹ́ ní káwọn ó ṣe àti pé ìgbésẹ̀ wo la tún lè gbé gẹ́gẹ́ bí ìran Yorùbá láti lè gba orílẹ̀-èdè Yorùbá. Ṣé rí ìgbésẹ̀ pọ̀ tí a máa gbé tí èèyàn bá fẹ́ ṣe rere láyé, nǹkan tó máa ṣe pọ̀. Bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣorí burúkú, nǹkan ẹyọ kan ni ó lè go wrong. Tẹ́ bá fẹ́ di ààrẹ orílẹ̀-èdè ńsìn, àwọn tẹ́ máa ṣe máa pọ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò lówó lọ́wọ́ ò lè ṣàárẹ̀ ìlú. Bẹ́ẹ̀ni. Ẹ kọ́kọ́ rí pé lówó lọ́wọ́, ẹ mọ̀yàn, ẹ ní part ní society. Ṣé ń gbọ́ mi sà? Àwọn ìpele nìyẹn. But ṣe rí nípa ti Yorùbá nation, ntọ́lọ́run ti sọ ó ti sọ, ó ní tá àti kọ́ ná bó yẹn ṣe wà nìyẹn. Ṣùgbọ́n mo sọ pé kí gbogbo ọmọ Yorùbá nílé àti lóko lẹ́yìn odi káàkiri àgbáyé ní pé kí wọ́n lọ bu yẹ̀pẹ̀ ilẹ̀ kí wọ́n fi gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí yẹ̀pẹ̀ ilẹ̀ tí wọ́n fẹ́ bù yẹn, nǹkan iṣẹ́ méjì ló wà fún o. Ó wà fún Yorùbá, òmìnira Yorùbá, ó dẹ̀ wà fẹ́ni tó tún gbàdúrà yẹn gangan fúnra rẹ̀. Psalm 24 lẹ máa kà nígbà méje. Ẹ bá ti bu yẹ̀pẹ̀ ilẹ̀, ẹ̀yin tẹ́ bá wà Nàìjíríà àádùn ní kẹ́ ẹ lò torí ẹ̀yin lè rí ẹ mísì ẹ̀ mọ́ yẹ̀pẹ̀ ilẹ̀. Mo ti sọ ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi tó jẹ́ pé ó pẹ́ kí n tó dá wọn lóhùn ló jẹ́ ká máa tuntun sọ báyìí. Bẹ́ẹ̀ni. So ẹ bu yẹ̀pẹ̀ ilẹ̀ àti àádùn ẹ mísì ẹ̀ mọ́ra wọn, ẹ ka Psalm 24 sí ní ìgbà méje. Ẹ wá bá ilẹ̀ yẹn sọ̀rọ̀ bíi pé ẹ dúró ti èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀, torí Bíbélì sọ pé tó bá jẹ́ nípa ti iṣẹ́ ọwọ́ mi, ó ní ẹ pa àṣẹ fún mi. So ẹ pàṣẹ fún ilẹ̀ kí ilẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ Olúwa pé ìwọ ilẹ̀ ayé gbọ́, òmìnira ilẹ̀ Yorùbá ti di dandan, ìwọ ilẹ̀ ayé gbọ́. So ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí òmìnira yìí kó ṣẹlẹ̀, ó máa wáyé o pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn akọni ń gbé. Ọ̀kan ṣe wá rí fún ẹ̀yin tẹ́ ń gbàdúrà yẹn gangan, ẹ bá ilẹ̀ ayé sọ̀rọ̀, ìpín tiyín la fẹ́ kẹ́ ẹ gbà jáde gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Bíbélì Psalm 24. Ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ yẹn lẹ̀ yóò béèrè fún. Májẹ̀mú Ọlọ́run kan ní ẹ̀kún rẹ̀. So ẹ̀kún rẹ̀ yẹn ni ẹ béèrè, ẹ bá ilẹ̀ yẹn sọ. Ẹ̀yin tẹ́ bá wà ní òkè òkun, oyin lẹ máa lò. Ọ̀pọ̀lọpọ̀ ní kọ́ńtì táwọn wà wọ́n ti sílé gbogbo ilẹ̀ pa, àwọn ò lè rí ilẹ̀ kankan, gbogbo ẹ̀ náà ti ń ta lọ́ọ̀kì ilẹ̀ pé kò síbi táwọn ó ti bu yanrìn bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀ tẹnu yàrá wọn. Mo ní bó ṣe wò kó wá rí náà. Ebi ibi tálọ́ọ̀kì náà ń produce ilẹ̀, ebi sharp sand náà. Mo ní ibi bó ṣe wù kó rí ẹ̀ sì rí kékeré kó jẹ́ dèrè ọtí lẹ̀ sì rí ṣàjò ẹ̀fọ́ gbọ̀ngbọ̀n bù. Ṣe àpá àwọn orílẹ̀-èdè yẹn yàtọ̀ sí tiwa. O kàlẹ́ ní kọ́ńtì káwá ẹ̀ kàlẹ́ lọ́ máa bulẹ̀ ẹ́ ní àwọn, wọ́n lè arrest èèyàn. Wọ́n lè ní fúdù àbí you are practicing something.
so ọgbọ́n téèyàn bá fẹ́ bọ́ lọ́run rìn bó ṣe ń tẹ̀lé ọlọ́run á tún máa fi ọgbọ́n rẹ̀ bá ọlọ́run rìn so ẹ bu yẹ̀pẹ̀ yẹn ẹ foyín sí ẹ ka psalm 24 yẹn ẹ kà 7 times ẹ sọ fún ilẹ̀ ayé gbogbo tó jẹ́ ìpín tí nínú ayé kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún yín nítorí ọmọ onílẹ̀ ní ẹ̀yin ẹ fẹ́ ṣe rere so kí wọ́n gbàdúrà yẹn gbogbo ẹni bá gbà máa níre lọ́dún yìí o so bí yẹn ṣe jẹ́ nìyẹn the same àdúrà yẹn náà ni fún Yorùbá nation. tó ọ̀dà ẹ ṣeun bàbá ní ọdún tó lọ bákan náà à ń rìfísìtì àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan báyìí ẹ sọ̀rọ̀ nípa pé kí àwọn èèyàn ńláńlá àwọn àgbẹ̀ àwọn akọrin àwọn agbá kí wọ́n ṣọ́ra lọ́dún tó kọjá tí ìmọ̀ ẹ̀ ò bá ṣe mistake àwọn ọ̀dọ́ entertainers kú rẹpẹtẹ a mà tún ti bẹ̀rẹ̀ lọ́dún yìí torí pé láìpẹ́ yìí la kàn ṣàdédé gbọ́ pé arákùnrin kan tó ń pè ní Mukaila Ṣẹwẹlẹ ó jáde láyé láì ṣàìsàn ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kí ló lè máa farú nǹkan báyìí ikú ọ̀dọ́ ikú ìwé àti ọ̀nà àbáyọ sà. ṣe rí nǹkan tó ń fà á pọ̀ àkọ́kọ́ rẹ̀ mo sọ ní December January pé kán gbàdúrà fáwọn entertainer àwọn òṣèré lóríṣiríṣi orípo wọn náà máa ṣe pọ̀ so ṣe rí nàmbà ìyẹn ọ̀kan spiritual side the physical aspect ni pé over stress tí èèyàn bá ti ṣe làálàá kọjá normal ẹlòmíín wà tó yẹ pé ayé náà kọ́ ló pa ṣùgbọ́n tí làálàá bá ti pọ̀ jù ṣe mọ̀ pé oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ ń sìn kì í ṣe natural food bẹ́ẹ̀ni so ìwọ̀nba níbi tí okun àtagbára tí ọkàn ẹlòmíín náà lágbára dé so ọ̀pọ̀lọpọ̀ náà nídìí pé bó ṣe ń ṣiṣẹ́ kó sinmi fún ara ẹ̀ nísinmi bó ṣe ń ṣe gbogbo ẹ̀ máa fún ara ẹ̀ sinmi irú èmi náà sì ta bá ṣe gbogbo ẹ̀ tán I still create enough time to rest so ẹ̀yin náà sì you create time for rest ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ayé kọ́ ló pa wọ́n làálàá wọn ló pa wọ́n làálàá òun ló pa ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n lọ́dún yìí kí àwọn òṣèré kí wọ́n ṣọ́ra wọn kí wọ́n dẹ̀ gbàdúrà kí wọ́n súnmọ́ Ọlọ́run ṣe rí ọdún yìí ó dangerous gan sà lára àwọn ìṣẹ̀lẹ̀ ọdún yìí ni pé àwọn ọmọ yahoo máa ní accident gan lọ́dún yìí tó máa pọ̀ ní 2025 yìí àwọn obìnrin ẹni bá lọ́mọ obìnrin ẹ kìlọ̀ fún àwọn ọmọ obìnrin dáadáa torí wọ́n ò lo ọ̀pọ̀lọpọ̀ wọn fún ritual ní ọdún 2025 tá a wà yìí nínú àwọn politician Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì máa dẹ́bọrú bí àwọn corrupt politician wọ́n máa dẹ́bọrú bí lọ́dún yìí wọ́n máa ní ìṣòro púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsàn ń ṣe àwọn politician tẹ́ ń wò yẹn o owó lẹ̀ ń wò mọ́ wọn lára ni ìjẹ́ kẹ́ ẹ mọ̀ ọfà ẹgbàá Ọlọ́run ń ba ọ̀pọ̀lọpọ̀ wọn torí Bíbélì sọ pé má ṣe ní tálákà lára ó ní ẹnikẹ́ni tó bá ní tálákà lára ṣé ẹ gbọ́ mi sà ó ní ẹlẹ́dàá rẹ̀ ló gàn ṣùgbọ́n àwọn ìjọba Nàìjíríà àwọn tí wọ́n ń kówó aráàlú jẹ wọ́n ti ní ọmọ Nàìjíríà lára igbe àwọn ọmọ Nàìjíríà sì ń dé ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé táwọn bá ti rí iṣẹ́ rọ́pọ̀lọpọ̀ ló jẹ́ wípé láwọn tẹ́ ń wò láwùjọ wa tẹ́ ń wò bíi baba rere bàbá kẹ̀ ẹ̀jẹ̀ ènìyàn ló wà lọ́wọ́ wọn tó fi dénú ìjọ Ọlọ́run omi ìsọ̀rọ̀ àwọn olóṣèlú nìkan o ẹ̀jẹ̀ ènìyàn wà lọ́wọ́ wọn Ọlọ́run ní ọdún yìí kí wọ́n lọ ronú pìwàdà o torí pé ọdún ẹ̀san ni ó ní òun máa bẹ ẹ̀san wò pé gbogbo àwọn tí wọ́n ń mu ẹ̀jẹ̀ ènìyàn bí ẹni mu tíì bí ẹni ńlá tán ń jẹ ẹran ara èèyàn ọdún yìí burú fún wọn Ọlọ́run ló máa ṣèdájọ́ gbogbo wọn àṣírí wọn dẹ̀ máa tú ní ọdún 2025 tá a wà so ìkìlọ̀ pọ̀ ní ọdún yìí kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kíyèsára bákan náà Ọlọ́run tún bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run Bíbélì sọ wípé ó ní ta ni yóò lọ fún mi nínú ìwé Àìsáyà pé ta ni yóò lọ Ọlọ́run wá ẹni tó fẹ́ lò atọ́kùn bàbá ìránṣẹ́ Ọlọ́run mélòó ló gbójú gbóyà lórílẹ̀‐èdè ó sọ fún ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà pé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ni wọ́n ti ṣọ́ọ̀bù ẹ̀ ó dẹ̀ sọ fún wa pé tẹ́ ẹ̀ bá ṣe o tó bá máa di ọjọ́ méje òní nǹkan báyìí máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn yẹn ti lọ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ti lọ. ṣé ìwárìrì ò ní mú gbogbo ayé. yóò mú. ìyẹn ọ̀kan o àwọn ọ̀dọ́ ọ̀sìn wọn à bẹ̀rù Ọlọ́run kò sí ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé ẹ mọ rísìn wọn ò ní ìbápàdé agbára Ọlọ́run irọ́ ló kàn pọ̀ ẹ̀tàn ló pọ̀ jù táwọn èèyàn kàn ń bára àwọn èèyàn sọ ẹ bá dórí Facebook wọn á yẹ̀yẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹni a ò bí ẹni pé ìránṣẹ́ Ọlọ́run ò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n
tí a bá rí wòlíì tó lè sọ pé ẹ gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà báyìí tí ọjọ́ méje bá pé lónìí tí ọjọ́ yẹn ò dẹ̀ ní yẹ̀, wòlíì Èlíjà wípé according to my word, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Kò sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ò ràn. Ọlọ́run ò ràn, àwa sì ń bẹ Ọlọ́run sà pé Ọlọ́run dákun jẹ́ kí ìran tá a wà generation yìí tí wọ́n ní ìbápàdé agbára Ọlọ́run ní ìran ilé ìtawà àdúrà tá a ṣe ń gbà ní Ọlọ́run kó, because tọ́lọ́run ò bá rán tí ò wọ̀ ẹ́ ní agbára dé level yẹn, ẹni bá dán wò ó léwu díẹ̀ o. Ẹni tọ́lọ́run wọ̀ lágbára gan-an tí ó bá tún fi. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ní máa nìṣó. Bẹ́ẹ̀ni. Èèyàn làwọn wòlíì, àwọn wòlíì wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí ayé ò gbọ́ wọn rí. Àwọn bàbá àmọ́ kí ló dé tírú àwọn yẹn ò sọ̀rọ̀. Òun náà ni mo sọ, ṣe mọ̀ wípé ọ̀nà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tí kì bá ṣe pé àwa bá jẹ́ni tó mọ̀ nípa tẹkinọ́lọ́jì irú gbogbo eléyìí tá à ń sọ yẹn náà àwa náà ò ní sọ síta. Àwọn mísírì Ọlọ́run tá à ń sọ nípa space, nípa àwọn áńgẹ́lì tí ìbá ṣe pé a ní ìmọ̀ kan pé ìbápàdé Ọlọ́run, ìbápàdé áńgẹ́lì tá a dẹ̀ ní jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì, àwa náà ò ní sọ. Ayé ò tún ní mọ̀ pé àrà kan tún wà níbì kan. Ṣùgbọ́n ṣe rí tí èèyàn bá láǹfààní ó máa ń jẹ́ kí àwọn kan wà àwọn ò tiẹ̀ ní àǹfààní sí bá a ṣe ń sọ̀rọ̀ àwọn fóònù tán kàn fi ń taná pè lásán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àwọn àgbà mo lọ sórí òkè àwọn kérúbù ní ọ̀sẹ̀ tó kọjá tán pè mí pé kí n wá mínísítà ń bẹ̀. Àwọn bàbá wà o, àwọn wòlíì wà tí wọ́n lè sọ pé kí omi òkun pínyà, bẹ́ẹ̀ ni mo sọ fún tómi òkun dẹ̀ máa pínyà. Ṣùgbọ́n ayé ò gbọ́ wọn rí. Irú àwọn yẹn náà àwa náà tún lọ bá àbàbá ẹ mú àwa náà débi májẹ̀mú Ọlọ́run. Torí àwọn Yorùbá sọ wípé ọmọdé ò ní aṣọ bí àgbà kó ní àkísà bí àgbà. Bẹ́ẹ̀ni. Bí èèyàn bá ní ìjìnlẹ̀ Ọlọ́run àwọn kan tún ní ìjù ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún àwọn ènìyàn Ọlọ́run wà, ṣùgbọ́n ìran yìí ní ìdí àwọn tí ó sọ fún àwọn olórí àwọn ọba ìlú pé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí tí wọ́n sì gbọ́dọ̀ gbọ́. Bó ṣe jẹ́ nìyẹn sá. Ẹ tún lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yín mo ti fẹ́ mú béèrè yìí, ẹ sọ̀rọ̀ nípa space bẹ́ẹ̀ ṣe jẹ́ wòlíì yìí ní ìsìn tẹ́ ń ṣe wòlíì pẹ̀mọ́, ṣé àyè space wà pé àyè wà pé tó bá tẹ̀ sí opportunity rẹ̀ ṣì lè lọ àbí àti pé láàárín kan ẹ sọ̀rọ̀ nípa pé tí àwọn èèyàn bá fẹ́ àwọn ọ̀dọ́ òwòye ẹ túbọ̀ ṣàlàyé àwọn nǹkan tẹ́ ẹ sọ gbà. ṣe rí àyè space sì wà. Ní ọ̀sẹ̀ tó kọjá mo sì lọ sí Ministry of Education ti Lagos State. So torí every year ni wọ́n máa ń rí ní àpúfà wa láti reach out sí gbogbo àwọn student ní state. So la tún lọ fún again for the year 2025. So a sì ráàyè fún torí passion wa ni bí a bá ṣe kì í ṣe pé a kàn ń gbàdúrà fún èèyàn nìkan o. A tún ń kọ́ wọn nípa ìmọ̀ technology. Nǹkan méjì tó lè dá gbogbo ayé rú tó dẹ̀ lè tún ayé ṣe méjì ni. Spiritual ó lè dá ayé rú ó dẹ̀ lè tún ayé ṣe. Technology ó lè dá ayé rú ó dẹ̀ lè tún ayé ṣe. Wọ́n bá gbé missile ẹyọ kan, àwọn Russia wọ́n ṣe missile kan bomb. North Korea náà ní irú bomb yẹn wọ́n pè ní MOB. Wọ́n ní mother of all bomb. Àwọn bọ́ǹbù kan àti pé bí Nàìjíríà ṣe wà tán bá jù sírú Nàìjíríà ẹ̀ Ọlọ́run ní járe rẹ̀ o. Gbogbo Ghana, Benin Republic, Togo, Niger ilẹ̀ wọn máa gbóná fún odidi ọjọ́ 3. So ìmọ̀ ìjìnlẹ̀ àwọn èèyàn nìyẹn o nínú research àwọn èèyàn. So mo ń sọ wípé technology náà lè dayé rú. So àwa náà mọ̀ nípa technology àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nípa technology. Àwa ń kọ́ àwọn ọ̀dọ́. Mo ti sọ wípé ẹni tó bá fẹ́ kí ọmọ ẹ di inventor, mo fẹ́ kó máa nípa science, kó máa invent, kó máa build àwọn application lóríṣiríṣi. Tí ọmọ yín bá build application kan as at today, ó kéré jù á gba $10,000. Owó yẹn súnmọ́ bí 17-18 million ní Nigeria money. Nǹkan tá a lè kọ́ ọmọ láàárín ìgbà díẹ̀ tó dẹ̀ máa mọ̀. Tá a bá ráwọn ọ̀dọ́ tó kàn wà jobless bọ́ ó sì lè operate fóònù ẹ lè ṣàwọn nǹkan kọ̀ọ̀kan, a lè kọ́ ẹ ní àwọn nǹkan tó máa ṣe tó dẹ̀ máa make millions. Àwọn nǹkan táwa ti kọ́ àwọn èèyàn ní kí sí pàkà ń gbàdúrà fún èèyàn nìkan, bí ayé èèyàn ó ṣe dáa òun làwa ń kọ́ àwọn èèyàn. So àdúrà nìkan kò lè tún ayé èèyàn ṣe o. Ṣé ń gbọ́ mi sà? Bàbá. Àwọn nǹkan kan gbọ́dọ̀ wà
bí nísìnyí nígbà tán sọ pé táìtì bó bá san táìtì ayé ẹ ti bàjẹ́ o lẹ́yìn ò san táìtì kò mí pé káyé rẹ̀ ó bàjẹ́ bó o dẹ̀ san táìtì kò dẹ̀ sọ pé káyé ẹ̀ tún dà torí pé ọwọ́ ẹ ló wà ṣe gbọ́ mi sà bíbélì ní olúwa ọlọ́run yóò bùkún iṣẹ́ ọwọ́ rẹ nǹkan tẹ́ ń fọwọ́ yín ṣe ni ọlọ́run máa bùkún fún church ń sin Abraham blessings are mine ẹ mọ business tí Abraham ṣe ẹni tó dẹ̀ ń kọrin yìí kò níṣẹ́ kankan bó ṣe lọ náà ló ṣe máa padà wálé ọlọ́run kì í bùkún òfo ìdí nìyẹn tá a tún ṣe gbé technology lọ́wọ́ mo ti sọ láìmọye ìgbà pé bí èmi ṣe dúró tí mò ń sọ̀rọ̀ ọlọ́run ní Nàìjíríà lónìí mo lè travel lọ anywhere náà lọ́la a sì ń san tax wa lórílẹ̀‐èdè Amẹ́ríkà atọ́kùn wọ́n san tax lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo sì jókòó Nàìjíríà yìí torí pé àwọn business àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tá à ń ṣe káàkiri àgbáyé kò síbi online business kò síbi tẹ́ ẹ̀ ti lè ṣe so àwọn nǹkan yẹn ló jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó rọ̀ àwa náà lọ́rùn débi pé tá a bá lọ gbàdúrà fún yàn táwa gan bá rí pé ó ní ìdìrànlọ́wọ́ wa gbà míì a lè ṣe tí mo ṣe fi gbà míì sí torí àwọn èèyàn máa ń send account number wọn sí mi ẹ mọ̀ send account number torí pé àwọn student náà tá à ń reach out sí owó wa náà là tún ná nígbà tó bá rọ ẹ̀mí tèmi nìkan bá reach out sí mo bá fi tọ́lọ̀ fún mi reach out sí ọmọ 30,000 ṣe mọ̀ millions lówó yẹn kò sí ọ̀rọ̀ náírà o so àwa náà ń ná bá a ṣe ń ná àwọn kan náà dẹ̀ tó ń bless wa náà òun ni gbogbo ẹ̀ ṣe ń tẹ̀síwájú ṣùgbọ́n gbà mẹ́ta bá rẹ̀ ń tó ṣaláìní lójú ẹ̀ a lè fún àwọn èèyàn tí wá sí counseling lọ́dọ̀ mi rí ẹ̀mí ẹ̀ ní kí n fún wọn lówó mo dẹ̀ bá ka owó ń bá fún wọn pé kí n gbàdúrà sówó yẹn pé wọ́n máa di ńlá owó tí wọn ò tí ì rírú rẹ̀ rí mo dẹ̀ fún wọn wọ́n ní àwọn ò tí ì ní irú owó báyìí lákàntì ẹgbàá ó ti ọ̀nà ẹ ti ṣí nìyẹn ẹ ti kọjá báńdìrì yẹn lónìí so bọ́lọ̀ ń ṣe ń ṣe nǹkan tiẹ̀ so technology bá ṣe ń ṣe là ń gbàdúrà fáwọn èèyàn ti space exploration èmi tí mò ń sọ̀rọ̀ náà ṣe máa lọ nù space mo ti ìgbésẹ̀ ti lọ lórí ẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè káàkiri mo sì máa lọ ohun tí mo ti rí látìgbà mo ti wà lọ́mọdún 12 ni mo ti rí i pé a sì máa kọ́lé sínú space lọ́jọ́ kan ìgbà yẹn mo béèrè lọ dájú wa pé so possible kéèyàn lọ máa gbénu space wọ́n ní kò possible o. ìgbà tó wọn ò ní ìmọ̀ ìjìnlẹ̀. mo ń sọ̀rọ̀ 1992 wọ́n ní kò possible. mo ní mo rí i pé àwọn akọ ilé sínú space ṣe fẹ́ gbọ́ mi atọ́kùn ìgbà tó di 20 years later àwọn Russia kọ́lé sínú space ẹ lọ Google ISS International Space Station bá a ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn ń gbé ní òfurufú ó kéré jù ẹ̀rẹ́ èèyàn bíi 6 sí 12 tó ń gbé bẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti orílẹ̀-èdè kọ̀ọ̀kan so àjáwọ́ lórí ọ̀rọ̀ space lọ́dún yìí a fẹ́ rẹ́gísítà orúkọ àwọn ọmọ bíi 1 million ní Nàìjíríà nípa technology bí yẹn ṣe jẹ́ nìyẹn. so àwọn ọmọ 1 million yẹn tí wọ́n bá ti ń pè yín lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe. a máa ṣí pọ́tà yẹn láìpẹ́ wọ́n máa rẹ́gísítà orúkọ wọn so n tá a fẹ́ ṣe ni pé a fẹ́ send orúkọ wọn sínú òṣùpá bí mo ṣe ń sọ̀rọ̀ orúkọ tèmi wà láwọn àwọn ayé mi yàtọ̀ sáyé tá a wà yìí ló mú mi rántí ọ̀rọ̀ tí Paul Apostle sọ ó ní tó bá jẹ́ pé ayé yìí nìkan nìrètí wa mọ́ ó láwa alábòsí jùlọ bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ kì í ṣe heart tá a wà nìkan lórúkọ mi wà orúkọ mi wà ní Mars ó wà nínú moon ó tún wà lánàá planet mi so a fẹ́ kí àwọn ọmọ kéékèèké táwọn náà bá gbójú sókè kí wọ́n máa sọ fún ọ̀yàn pé look at that moon my name is there my profile is there a fẹ́ fi boost moral àwọn ọmọdé nípa technology òun la ṣe fẹ́ send orúkọ wọn lọ ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo àwọn 1 million yẹn ọ̀fẹ́ náà ni wọ́n register. Bàbá ẹ kú ohun látàtàárọ̀ tó ẹ̀yin olólùfẹ́ wa wòlíì tó rẹ̀ àánú gbà lẹ̀ tí ń gbọ́ prophet and scientist lẹ̀ tí ń gbọ́ bí wọ́n ṣe ń sọ orírunrú ọ̀rọ̀ láti bí 30 ìṣẹ́jú sásìkò yìí ẹjá máa fi eléyìí káàdì ẹ̀ lẹ̀ bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà wọ́n sọ̀rọ̀ gbólóhùn kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá nìsín pé ṣàríà àwọn kan sọ pé ṣàríà ti wà àwọn kan ní kò tíì sí kí lẹ̀yin rò sí ṣé tí ṣàríà yìí bá dé ṣé kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí wòlíì náà ṣé inú ò ní dá Ṣàmọ́dù àbí Jesus sílẹ̀ lọ́dọ̀ yín. èwo ni Jesus
ṣàríà ni mùsùlùmí, bóyá Jesus ni okay. mùsùlùmí ti kìrìsìtẹ́nì máa jẹ́. ṣe rí kò í gbogbo ọba ilẹ̀ Yorùbá kí wọ́n lọ wo òkè ọya tí ṣàríà wà, báwo ni ìlú yẹn ṣe rí. ṣebí tí èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, ẹ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n gbé àpí akatakítí ẹ̀sìn lórí tí wọ́n fi ẹ̀sìn control gbogbo àfíẹ̀sìn wọn. ẹ lọ wo bí àwọn orílẹ̀-èdè yẹn ṣe rí. òkè ọya tí wọ́n gbé ṣẹ̀ríà sórí, báwo ló ṣe rí. ó bí Boko Haram. ẹnìkan sọ̀rọ̀ kan gbà kan, ó ní ẹni tí ò wúlò rárá ó lòun náà sì tún wúlò. ó ní wọn ò lè máa fi ṣe bad example pé ṣé ìwọ náà wọn bá ti rẹ́nìkan pé ṣó fẹ́ káyé ẹ̀ rí bá bí ayé bọ̀dá kínní á ní rárá o. ọdẹ wúlò lóòótọ́. ṣé ẹ mọ̀ pé ẹni tí ò wúlò náà tún wúlò. bẹ́ẹ̀ni. ẹ já fòkè ọya ṣe sample. ṣé a fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rí bí òkè ọya? ẹ jẹ́ kí gbogbo wọn sọ pé a ò fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó reject tí wọ́n ń pè ní ṣàríà. kì í ṣe pé kìrìsìtẹ́nì nìkan. kí gbogbo ọmọ Yorùbá reject ẹ̀, torí pé tá a bá fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú, ẹ má gbé ẹ̀sìn sórí. mi ò wá wàásù pé ẹ gbé Christian sórí, mi ò wá wàásù pé ẹ gbé mùsùlùmí sórí. ṣé ẹ rí ọmọ ènìyàn ó ṣàgbà ẹ̀sìn. ìjẹ́ ọmọ ènìyàn ó ṣàgbà ẹ̀sìn. tí Christian bá kú, tí mùsùlùmí bá kú, Ọlọ́run ò ní béèrè lọ́wọ́ rẹ pé ẹ̀sìn wo ló ń ṣe. wọ́n á ní ìwà wo ló wù. Jésù sọ wípé ó ní ìgbà yẹn olómi ó sọ pé èmi ò mọ̀ yín rí. ó nígbà tébi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mi ẹ̀ fún mi. ó ní wọ́n pé ẹ wá sà, àyè ìgbà wo la rí tá a bá rí yín náà. a fún yín lóúnjẹ mélòó kí lẹ fẹ́ jẹ nù. níṣó mi gan la máa fún yín, àpò tíì fún yín sà. Jésù nígbà tẹ́ ẹ̀ ti ṣe fún ọmọ nìkejì. Jésù sọ pé bóyá bọ́ọ̀rìṣà àbí babaláwo àbí muslim àbí christian, ẹnìkejì the next person tẹ́ ẹ̀ ti ṣe rere fún un. ìdí nìyẹn tó fi wọnú iná ọ̀run àpáàdì. àwọn Yorùbá dẹ̀ sọ fún àwọn ní ìwà ènìyàn ní ẹ̀sìn. ìwà lẹ̀sìn. ayé ìgbà kan tán máa ń kọ nǹkan sára mọ́tò. bàbá kan nílùú wa, òun nìkan ló ní mọ́tò tó dáa jù nígbà yẹn. àwọn fófó ni orúkọ mi ì lè gbàgbé nǹkan méjì tó kọ sẹ́yìn ọkọ rẹ̀ ni owó lówó, ìwà lẹ̀sìn. méjèèjì tó kọ sẹ́yìn ọkọ, ìwà ènìyàn ní ẹ̀sìn. so ẹ má jà gbé ẹ̀sìn lórí ilẹ̀ Yorùbá. tí a bá gbẹ́sìn sórí ilẹ̀ Yorùbá ò lè ní ìgbéga láyéláyé. ẹ já promote technology, ẹ já promote ìwà ọmọlúàbí, ẹ já gbàgbé ṣàríà, ẹ cancel ẹ ní ògo ní èrè àní. ẹni bá dẹ̀ gbé wá náà à á gbàdúrà kọ́lọ́ mọ́ gbà fún wọn. ọ̀dà ẹ fi lè káàdì ẹ bàbá, ètò ministry impartation ẹ tún sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ fi káàdì àti àdírẹ́sì ibi tí ó ti wáyé. bẹ́ẹ̀ ni ṣe rí ministry impartation ti February yìí, ti January ẹ̀bùn àwọn áńgẹ́lì á fún àwọn èèyàn. ṣùgbọ́n mo wá promise gbogbo ẹ̀yin tẹ́ wà ní ayé òkè òkun, torí mò ń rí gbogbo kọ́mẹ́ǹtì yín lórí orí YouTube, mò ń wo kọ́mẹ́ǹtì. mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ pípẹ́ àwọn táwọn wà nílùú òyìnbó kọ́. ṣẹ́rẹ́ jẹ́ máa sọ fún yín, eré tá a máa ṣe ní February yìí, ó máa pavilion 13 wò mí máa gbé live, icing máa gbé live, 12 tower máa gbé live, àwọn míì náà máa gbé. then ó máa wà lórí Àlàbí Olúṣọlá náà live lọ́jọ́ yẹn, sódà gbogbo yín ó láǹfààní àti wò. that is number one. ẹ̀bùn tí a fẹ́ fún àwọn èèyàn ní February yìí, a máa gbìyànjú bí ẹ̀yin tẹ́ wà ní àgbáyé ṣe máa rí láìpẹ́ yìí láì jìnnà. so February 14 ló máa wáyé, ọjọ́ 14 oṣù kejì, ọjọ́ Valentine. bẹ́ẹ̀ ni ẹ wá gba ẹ̀bùn tiyín ní ọjọ́ yẹn. aago mélòó? aago 10 àárọ̀ sí 2 ọ̀sán ní New African Time. Emerald Event Center ní Ìgàndò Road Ìkọ̀tún, láàárín Ìgàndò àti Ìkọ̀tún níbẹ̀. nílùú so Èkó, College Gate bus stop ló ti máa wáyé. lẹ́kọ̀ọ́ Lagos. bẹ́ẹ̀ ni àwọn tí mo ti sọ pé àwọn kan wà tẹ́ bá pè mí fún nǹkan tó bá ń ṣe yín, ó ṣeé ṣe kí n sọ fún kẹ́ ẹ ra nǹkan kan lọ́wọ́. mo ní mo lè lọ ra nǹkan yẹn fúnra mi, ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn ní ìrírí agbára Ọlọ́run. à ní kẹ́ ẹ mú lọ́wọ́ fúnra yín, mo fẹ́ kẹ́ ẹ ní ẹ̀bùn táwọn fẹ́ fún yín ọ̀tọ̀ ìyẹn wà nílẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn tó bá ojú Ọlọ́run fọ́mọ, àbẹ́yẹn tó ní nǹkan kan ń ṣe òun lágọ̀ọ́ ara, tẹ́ ẹ bá pè má sọ nǹkan tẹ́ máa rà fún yín. kò ń ṣe nǹkan tó wọ́n, gbogbo ẹ̀ mo mọ iye tán tàbí 1,800 àbí 2,000, ó depend lórí area. ṣùgbọ́n ẹ máa jẹ́rìí ságbára Ọlọ́run. gbogbo ọkàn tó bá wá sípàdé àdúrà ẹ máa jẹ́rìí ságbára Ọlọ́run. so bó ṣe jẹ́ nìyẹn nípa ti mystery impartation ti February 14.